Later sí gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ ń bú àǹtí Jayé Kútì. Ọlọ́tẹ̀ ni gbogbo yín, irọ́ ni gbogbo yín pa káàkiri. Ó mà ṣe o. Kéèyàn sì sọ kẹ́ ẹ̀ dìímú lẹ máa ń fẹ́. Ẹni tí ò sì sọ gan ẹ máa fẹ́ dìímú báyìí láti wá sọ̀rọ̀ tó wà lẹ́nu yín. Kí ni wọ́n sọ fún yín? Ṣé Yorùbá industry nìkan ni wọ́n ti ń síìkì ni? Èwo ni ra ni, èwo ló ṣe, èwo lórí burúkú gan-an? Òótọ́ ni, èwo ni? Ṣé okay, ẹ lọ wo fídíò tí Súlè Sóyèbèbè bàbá yẹn lọ wo fídíò tó ṣe tó nípa àwọn ti ṣe àwọn obìnrin síwájú. Nínú àwọn bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti jáyé fàmílétè kí n tutọ́. Ẹ má ṣe mi gbọ́, mi ò sọ pé gbogbo wọn o, àmọ́ most of them wọ́n ti jáyé fàmílétè kí n tutọ́. Nígbà tí ká máa bá wa dé tó bá wá dé bá wọn òkè kí ni àǹtí yìí sọ. Ṣé àwọn nìkan larúgbó tó wà ní industry? Ṣé kò sárúgbó mi? Agbẹ́ni tó bá sick, tẹ bá sick, tẹ bá nípa ẹ sick káwọn èèyàn tọ́jú yín, fine, we support you. Àmọ́ ẹ sick, kò sí ọ̀kan tó ṣe yín, ẹ wá ní pé ṣe ẹ̀yin pẹ́pẹ́ sí o, everybody wá ń jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń wo ojúpa àwọn Yorùbá industry, they are poor. Idiot yẹn náà. Hey, I don't want to be like nǹkan tó sọ yẹn ò ṣe kíní kan. Torí ẹ ni mo ṣe ń wo kí lórúkọ ẹ Blessing níran o. Ẹbí ẹ̀dẹ̀ kọ́ àwọn ọ̀gá àgbàyà ni tí wọ́n lọ mọ́mọ́ yẹn onípàràgà tí wọ́n fòye sí lórí if not so ni. Sherry, I don't want to talk o. I don't want to talk. Blessing, Ikechi Blessing. That is why I left. Oh, left, wọ́n lé ẹni industry ni o left. Left wọ́n lé ẹni. Àmọ́ wọ́n kọ́ ni mo wá bá sọ̀rọ̀ lẹ́ni. Àwọn kan, àwọn àgbàyà kan, àwọn onírọ̀ kan ni mo wá bá sọ̀rọ̀. Ẹ wá fún mi. Mi ò sá lọ fẹ́ anybody. Àjọ wà ń bẹ̀ ní àjọ máa jọ sọ ni. Ọ̀rọ̀ la máa sọ. Ẹ̀yin ìka burúkú yìí ọ̀rọ̀ tá à ń sí yẹn sọ ẹ wá lọ ṣe fídíò oríṣiríṣi ògbó ìwádìí bloggers sí gbòòrò ẹ wá fọ̀rọ̀ wọn ta yín ẹ bẹ̀rẹ̀ sí sọ́kẹ́ ó sọ báyìí kí ló ní ó ní nǹkan tó ń ṣe tó bá ní nǹkan tó ń ṣe náà ẹ sọ fún wọn káwọn náà lọ ṣe. Gbogbo àwọn àgbàlagbà tó tọ́jú ọmọ ló ń jèrè ọmọ nínú industry ẹ lọ wò wọn. Ọ̀gá bẹ́ẹ̀ ló tọ́jú àwọn ọmọ ẹ̀ ó ń jèrè ọmọ, dídé bá sì tọ́jú àwọn ọmọ ẹ̀ ó ń jèrè ọmọ, bàbá yìí náà tó máa ń sunkún nu fíìmù ó tọ́jú àwọn ọmọ ẹ̀ ó ń jèrè ọmọ, Àgbákò náà ń jèrè ọmọ, gbogbo àwọn tó tọrọ ọmọ àwọn tó tọrọ ọmọ ń jèrè ọmọ. Tẹ bá sì lówó lọ́wọ́ nígbà tẹ wà lẹ́kìsàn kó òde ẹ tọ́jú ọmọ yín ẹ má lo agbára pẹ́yìn ilẹ̀ tó bẹ̀ ilẹ̀ dà báyìí. Tẹ bá lè ṣí fídíò àwọn ẹlòmíì wò tẹ́lẹ̀ wo nǹkan tó ń fúlẹ̀ ayé wọn ṣe ẹ máa mọ̀ wípé kò ṣe pé bí nǹkan tá à ń Jayé sọ òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ wá ń ṣàbòsí alábòsí gbogbo lórí Instagram alábòsí ní ìka ní olè ní èké ní come for me wàá gbà wòtòwòtò ní I no run for you no yẹ ẹ wá fún mi ẹ máa gbà ń bẹ́ẹ̀ ni ẹ̀yin ìka burúkú yìí come.